Adájọ sọ Ìlíásù Ibrahim Sọlámúsè àti Adéṣẹmọ́wọ̀ Adégógó sí àhámọ́ lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà Kwara lórúkọ jẹ́. Lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara lórúkọ jẹ́, ilé-ẹjọ́ mọ̀ ju bàbá àgbàlagbà ẹni ọdún 83 àti àwọn méjì míì sí àhámọ́ ní Kwara lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 17 oṣù yìí. Ó ní ilé-ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin olú-ìlú ìpínlẹ̀ Kwara ó ti ju àwọn mẹ́ta sí àhámọ́ lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara lórúkọ jẹ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ilé-ẹjọ́ mọ̀ jù sí àhámọ́ ni ọ̀nàrẹ́bù Ìlíásù Ibrahim Sọlámúsè àti Adéṣẹmọ́wọ̀ Adégógó tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní ìpínlẹ̀ Kwara. Adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ yìí onídàájọ́ Baba Muhammed Omar ló mọ̀ pàṣẹ pé kí wọ́n sì wà ní àhámọ́ náà o. Ẹ̀sùn tí ilé-ẹjọ́ fi kàn wọ́n ni pé wọ́n mọ̀ bà ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara Dr. Abdulrasaq Alimi lórúkọ jẹ́ lórí rédíò àti lórí ayélujára. Lóṣù kejìlá ọdún 2025 ó ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ó ti ṣáájú ó fi ìwé ìpẹ̀jọ́ ṣọwọ́ sáwọn mẹ́tẹ̀ẹ̀ta lórí ẹ̀sùn pé wọ́n bà ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara Dr. Abdulrasaq Alimi tí ń ṣe mùtàwálì ìlú Ìlọrin lórúkọ jẹ́. Ilé-ẹjọ́ fẹ̀sùn kan àwọn èèyàn náà pé wọ́n lọ iléeṣẹ́ rédíò SBS 96.9 FM ọlọ́jẹ́ nílùú Ìlọrin níbi tí wọ́n ti bà ẹ̀gbọ́n gómìnà lórúkọ jẹ́ pé ó máa gba iṣẹ́ àkànṣe $108 mílíọ̀nù lọ́dọ̀ àbúrò rẹ̀ tí ń ṣe gómìnà Abdulrahman Abdulrazak. Àwọn èèyàn náà kò tètè yọjú sí ilé-ẹjọ́ láti dáhùn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n níwájú ilé-ẹjọ́ o. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ilé-ẹjọ́ ti pàṣẹ fún wọn láti yọjú sí ilé-ẹjọ́, ṣùgbọ́n agbẹjọ́rò wọn ló máa ń ṣojú wọn nílé-ẹjọ́ o. Lóṣù kínní ọdún yìí ó ní ilé-ẹjọ́ máa pàṣẹ fífi ìwé àṣẹ ìmúni láti fi mú wọn ní tipátipá, pàápàá jùlọ ọ̀nàrẹ́bù Ìlíásù Ibrahim tó mọ̀kọ̀ tí kò yọjú sí ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ farahàn ní ilé-ẹjọ́ ní àná tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 17 oṣù yìí látàrí bí wọn ò ṣe tètè yọjú sí ilé-ẹjọ́ lásìkò. Adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara onídàájọ́ Baba Muhammed ó máa pàṣẹ fífi àwọn èèyàn náà sí àhámọ́. Nínú àwọn èèyàn náà ńlá ti rí bàbá àgbàlagbà ẹni ọdún 83 tó jẹ́ ọ̀nàrẹ́bù Ìlíásù Ibrahim tó ti fi ìgbà kan rí láti jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara. Ilé-ẹjọ́ pàṣẹ sísún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 yìí fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná adẹ̀kú múra ṣe tòní. Àánú Ọlọ́run bá rèé kò ní dágbére nínú ayé mi àti yín o, àmín.